brother wa Hamzat tó sọ̀rọ̀ nípa Ògbómọ̀ṣọ́ jáde sí Ọ̀yọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kì í ṣe ibi tí ọ̀rọ̀ náà mọ nìyẹn bí wọ́n ṣe ń kọ lẹ́tà tó ń lérí ní Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń lérí ní Kogi state ni wọ́n ń lérí ní Kwara state ni wọ́n ń lérí ní Ondo state ni wọ́n ń lérí ní Èkìtì state ni wọ́n ń lérí ní Ògùn state ni wọ́n ń lérí ní Ọ̀ṣun state ni wọ́n ń lérí ní Ondo state jẹ́mi ò ti sọ́tà lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ náà ni wọ́n ń lérí lẹ́kọ̀ọ́ because ilé. máa rò wípé àwọn àlàyé yìí bóyá rúmọ̀ ni ṣùgbọ́n a ní bọ́dà wa kan tí ó jẹ́ ìlú mọ̀ọ́ká ìyẹn ni pé Quadri Hamzat àwọn náà ṣe àwọn àlàyé lórí ọ̀rọ̀ yìí torí pé bọ́dà wa yìí wọ́n gba ìpè lórí ọ̀rọ̀ yìí tó ń bá wọn sọ̀rọ̀ ìyẹn ẹni tó bá wọn sọ̀rọ̀ jẹ́ ẹni tó jẹ́ Haúsá tó dẹ̀ jẹ́ pé ó rí àṣírí àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí tó dẹ̀ sọ fún arákùnrin wípé tọ́ àlàyé tí àwọn ṣe yìí wọn ò fi ṣeré rárá ẹ jọ ẹnjíníà wa tẹ́ bá rí statement tí appeal tí Quadri Hamzat tó gbé jáde ẹ bá wa sọ síta ká tó gbé bàbá wa Professor Akíntóyè wọlé láti wá ṣe àwọn àmọ̀ràn fún wa nípa ètò ààbò wa àti pé kó ní kálukú kó fọwọ́ di orí ara ẹ̀ mú pé gbogbo ohun tá a ti látọjọ́ yìí tọ̀ ó wá dàbí ẹni wípé àwọn èèyàn wa wọn ò gbọ́ ẹ bá wa gbé àtẹ̀jáde yẹn ká ẹ bá wa gbé àwọn àlàyé tí àti àmọ̀ràn tí Quadri Hamzat tó ṣe lálàyé ẹ bá gbé jáde káwọn èèyàn kan lè fi ti ara wọn gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ẹ ṣeun. ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa jákèjádò àgbáláyé orí àkótún ètò yín ètò wa tí a mọ̀ sí current affairs ọ̀rọ̀ tó ń lọ láti lè ṣe QH radio ibẹ̀ náà làwa tí a ti ń kàn sí yín ó tí ẹ bá gbọ́ fídíò yìí tán ó máa dáa púpọ̀ jù tí ẹ bá lè bá wa ṣíà ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣíà àwọn program wa tí ẹ ti máa ń bá wa ṣíà tẹ́lẹ̀. Quadri Hamzat olóko mi ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ ní iléeṣẹ́ QH radio ní apá ọ̀dọ̀ wa ní orílẹ̀-èdè Ghana bíbáyìí wọ́n ní àwọn ajínigbé àwọn ajínipa àwọn agbénipa tí wọ́n máa ń gbé ní tán dẹ̀ máa ń gbowó wọ́n kọ lẹ́tà sí àwọn agbègbè kan ní Ògbómọ̀ṣọ́ láàrin Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́ wọ́n ní wọ́n sọ pé àfẹ́ wá yàbò wọ́n bẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé ibi tí àwọn ajínigbé bá yàbò lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ tán ìròyìn tá a máa ń gbọ́ níbẹ̀ kò ń ṣe eléyìí tó máa ń dùn mọ́ nínú rárá ìdí nìyẹn tá a tó ṣe ń rọ gbogbo ẹ̀yin èèyàn tí ẹ bá láǹfààní àti tó pàdé fídíò yìí bí ẹ ṣe máa bá wa ṣíà àwọn fídíò wa tẹ́ ti máa ń rí tẹ́lẹ̀ ẹ jọ ẹ tó bá wa bó ilé ìkó tó lọ fà ju àwọn tẹ́ ti máa ń bó tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ẹ bá wa ṣíà ẹ gan ẹ jẹ́ kó kọjá lọ sí presidency ní Àbújá kán lè mọ̀ pé àwọn ajínigbé wọ́n tún ti kọ lẹ́tà pé ní àwọn agbègbè kan ní Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́ wọ́n àwọn ajínigbé sọ pé àwọn ń bọ̀ ń bẹ̀ o àwọn dẹ̀ wá fẹ́ wá ṣe ìkọlù sí wọn ni àdẹ̀fẹ́ kí eléyìí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí àwọn agbófinró ẹ jẹ́ kí wọ́n ó tètè gbọ́ kán lè mọ ọ̀nà tí wọ́n á fi lọ bá wa dènà irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má bàa wáyé ní Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́ ṣe mọ̀ pé ilẹ̀ Yorùbá ni ètò bá dẹ̀ ti ka ìpínlẹ̀ kan ó ti ka ìpínlẹ̀ míì bá wa ṣíà fídíò yìí ẹ jẹ́ kó kọjá lọ sí ọ̀dọ̀ àwọn state governors gbogbo àwọn tó wà nílẹ̀ Yorùbá kó kọjá lọ sí ọ̀dọ̀ àwọn tó wà House of Assembly àwọn tó wà ní rep kó kọjá lọ sọ́dọ̀ gbogbo àwọn tí ó jẹ́ agbófinró ní orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ sọ fún wọn pé bí àwa náà ṣe ń gbọ́ òun la fi ń tó yín létí o wọ́n ní àwọn ajínigbé wọ́n ti kọ lẹ́tà sí Ògbómọ̀ṣọ́ láàrin Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́ wọ́n ní àfẹ́ wá ṣe ìkọlù sí wọn ariwo tá a ti parí tẹ́ẹ̀dẹ̀ bá wá ṣíà fídíò náà ó ń ran ọ̀pọ̀lọpọ̀ agbègbè lọ́wọ́ ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rí eléyìí náà ẹ dákun Ọlọ́run la fi bẹ̀ yín o ẹ bá wa ṣíà ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa bá wa ṣíà gbogbo àwọn fídíò wa tó ti kọjá Ọlọ́run ò ní jẹ́ ká gbọ́ láburú síra wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ àwọn ajínigbé tó dẹ̀ ń dá wa láàmú ní orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run á bá wa dáwọ́ ẹ̀ dúró ṣùgbọ́n bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri tẹ́lẹ̀ tí a tún gbọ́ pé ó fẹ́ ṣẹlẹ̀ láàrin Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́ yìí Ọlọ́run ò ní fún wọn ṣe ṣùgbọ́n ẹ tètè bá wa ṣíà ẹ kẹ́ ẹ boko lọ fà kí àwọn agbófinró kan lè tètè gbọ́ sí i. tọ ẹ ṣeun gidigidi gan ni ẹnjìníà wa lọ́wọ́lọ́wọ́ ń sìn àwa náà ti rí ibi tí ọ̀rọ̀ yìí ti ń bọ̀
eléyìí tá a kà ní àkọ́kọ́ àti eléyìí tí brọ́dà wa Quadri Hamzat tán ṣe ní àlàyé fún wa Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ àwọn ọmọ káàárọ̀ òjíire tọ̀ ṣé àfitiwa gbọ́ adẹ̀gbóòrùn nípa nǹkan tó ń bọ̀ tọ̀ bàbá wa ní àṣálẹ̀ wọ́n wá kí wa o pé káwọn tún wá yọjú sí wa láti pé kẹlẹ̀ gbóhùn àwọn nítorí pé nígbà tá a sọ̀rọ̀ fún wọn wọ́n ní nǹkan tó pa wọn láyà gidigidi pé àwọn dẹ̀ fẹ́ bá àwọn yẹn wọn sọ̀rọ̀ kán lè mọ ìgbésẹ̀ tán máa gbé láti ṣe kíni láti wá bò fúnra wọn torí pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ dáàdì akínyẹ káàbọ̀ sí orí ètò ní agbára ṣe Ọlọ́run ẹ̀mí yàgò fún wa a máa rí yín bá wọ́n ní pé àjànú kọjá mo rí nǹkan fìrí o tá a bá rí kan láàrin rí Olúwa ti fi ṣe aṣáájú fún gbogbo wa ní ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀mọ̀ pé ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá ó kàn yín gbọ̀n gidigidi ni ẹ̀dẹ̀ ni pé bó ti wù torí pépélé ni kò ní rẹ̀ yín ẹ máa bá àwọn èèyàn yín sọ̀rọ̀ tọ̀ gbogbo nǹkan tó wà nílẹ̀ ti gbọ́ yìí ẹ bá wa wo ọ̀rọ̀ yìí pẹ̀lú ojú àgbà kí ni ẹ máa bá àwọn èèyàn wa sọ ẹ ṣe wọn tẹ̀síwájú sí. ẹ ṣé púpọ̀ tí wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ ó lè ṣàì a lè fojú fò ó bọ̀ tó ṣe pàtàkì púpọ̀ nǹkan tí wọ́n ń ṣe ní Èkó ni pé wọ́n ń kó àwọn ọmọ ogun wọn wá pẹ̀lú truck mọ́tò ńláńlá wọ́n wá ń dà wọ́n sí Èkó bẹ́ẹ̀ bá ṣe rí wọn lọ́nà Ìbàdàn rí wọn ní lọ́nà mìíràn tó parí sí Èkó. Lagos is in very great danger from these people. In short, gbogbo ilẹ̀ Yorùbá ló wà ní danger. A máa ń sọ pé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀. Rárá, ọ̀rọ̀ àwa àtàwọn Fúlàní wọ̀nyí ó ti kúrò ní òwe pé ó ń bọ̀ àǹdẹ àwọn dé o. Mo fẹ́ sọ̀rọ̀ sí gbogbo ọmọ Yorùbá lénìí. Mi ò sọ̀rọ̀ sí àwa oní self-determination nìkan. Mo sọ̀rọ̀ sí gbogbo ọmọ tí ìyá àti bàbá ẹ̀ tán jẹ́ Yorùbá, tán bí nílẹ̀ Yorùbá, tó grow up nílẹ̀ Yorùbá, tó grow up with the pride of being Yorùbá, tó grow up with the joy of history. Pé àwa ni foremost people in Black Africa. Àwọn tó grow up bẹ́ẹ̀ gbogbo yín ni mo fẹ́ bá sọ̀rọ̀ kì í ṣe àwa tá à ń jà fún self-determination nìkan. Àwa tá à ń jà fún self-determination a pọ̀ lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe àwa nìkan mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí o. Gbogbo ọmọ Yorùbá mo fẹ́ bá sọ̀rọ̀. Pàtàkì mo fẹ́ bá àwọn aṣáájú wa sọ̀rọ̀. Mo fẹ́ bá àwọn aṣáájú wa sọ̀rọ̀. Mo fi ìrẹ̀lẹ̀ mo fi bá àwọn ọba wa sọ̀rọ̀. Wọ́n ní ìdọ̀bálẹ̀ ní ká máa kí ẹ̀yin ọba. Mo dọ̀bálẹ̀ mo kí yín o. Lẹ́yìn ìyẹn gbogbo sànmọ̀rí nílẹ̀ Yorùbá láwọn tó rí jẹ tó rí mu tán ti ṣe politics rí àbí tí wọ́n ń ṣe politics lọ́wọ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀. Mo fẹ́ bá àwọn gómìnà wa mẹ́fẹ̀ẹ̀fà sọ̀rọ̀. Mo fẹ́ bá ẹ̀yin tẹ́ ọmọ Yorùbá tó wà ní federal government ní Abuja mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Pẹ̀lú ìfẹ́ àti ìrẹ̀lẹ̀ ni o ni mo fi ń bá yín sọ̀rọ̀. Èmi Banji Akíntóyè ni mo ń bá yín sọ̀rọ̀. I'm one of you. Mo ti wà lára yín ó pẹ́ tí mo ti lọ nígbà tí èmi náà ti lọ sí school bíi tiyín tí mo jáde tí mo di university lecturer di professor tí mo di senator. Mo fẹ́ kẹ́ fetí balẹ̀ kẹ́ gbọ́ mi. Mi ò rò pé mo tí ì bá yín sọ̀rọ̀ bí eléyìí. Kí ni gbogbo yín mo fẹ́ bá sọ̀rọ̀ rárá. Lénìí gbogbo yín mo fẹ́ bá sọ̀rọ̀.
ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló jẹ́ pé mo kọ́ yín ní yunifásitì àbí mo kọ́ yín ní high school kí n tó lọ sí yunifásitì kí n tún kọ́ yín ní yunifásitì. Ẹ fetí balẹ̀ kẹ́ gbọ́ mi, mo bẹ̀ yín lénìí. Ẹ fetí balẹ̀ dáadáa kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Mistake burúkú ni pé kéèyàn máa understand nǹkan tí ọ̀tá ẹ̀ ń fẹ́. You don't understand your enemy. It's a very, very serious mistake. Kí làwọn Fúlàní wọ̀nyí ń fẹ́ tán fi wá ń ṣe léyìí? Because ó pẹ́ tá a ti jọ wà ní Nàìjíríà wọn ṣerú nǹkan tán wá ń ṣe wọ̀nyí. Kí ni nǹkan tán wá ń fẹ́ láti bí 15 years to this time? Láti gba ìjọba Buhari dèní. Kí ni nǹkan tí wọ́n ń fẹ́? Ẹ fetí balẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa o. Historian lèmi, we find out things. Kí ló ń ṣẹlẹ̀ in the world? Nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé àwọn Fúlàní àwọn sọ fúnra wọn wípé Ọlọ́run ti fún wọn ní gbogbo Nàìjíríà. Ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ni pé àwọn ò ní orílẹ̀-èdè tiwọn, àwọn ò ní homeland anywhere. Ṣùgbọ́n nígbà táwọn ṣàn dé Nàìjíríà, Ọlọ́run fún wọn ní Nàìjíríà. Ṣùgbọ́n àwọn ò tètè mọ̀. Ìdí ibo ni àwọn fi mọ̀ pé Ọlọ́run fún wọn ní Nàìjíríà. Èkíní ńgbà táwọn dé ilẹ̀ àwọn Hausa, the largest single ethnic group north of the Niger. The largest single ethnic group north of the Niger. Èèyàn gidi dẹ̀ ni wọ́n, oníṣòwò ńláńlá, people of artistry. Àwọn náà ń wọ aṣọ bí ti Yorùbá, kò kàn pọ̀ tó ti Yorùbá ni. Ọ̀làjú náà ni wọ́n. By the time tí àwọn Fúlàní dé ilẹ̀ wọn, by the time tí àwa Fúlàní tá dé ilẹ̀ wọn, wọ́n ti ní large towns. Tí wọ́n máa sọ pé Hausa bọ́kọ̀, ìlú Hausa méje. Nígbà tá a dẹ̀ dé sáàárín wọn, a ò ju taṣẹ́rẹ́ láàárín wọn. Ẹ fetí balẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa o. A ò ju taṣẹ́rẹ́ láàárín wọn. And most of the àwa taṣẹ́rẹ́ yẹn inú igbó la wà tá a ti ń dá màlúù. Àwa díẹ̀díẹ̀ la wà ní ìlú láàárín ìlú. Ìkan lára àwa tá a wà láàárín ìlú yẹn ló bẹ̀rẹ̀ láti wá máa kọ́ àwọn ọmọdé, àwọn ọmọ Haúsá, torí kò sí Fúlàní, kò sọ́mọ Fúlàní kankan. Ló bẹ̀ sí wá máa kọ́ àwọn ọmọ Haúsá ní kéwú. Ló bẹ̀ sí wá máa kọ́ wọn ní nǹkan tó yàtọ̀ sí kéwú, tó jẹ́ propaganda against their own people, against their own fathers, against their own rulers. Ó ṣe débi pé ìjà bẹ́ sílẹ̀. Ọba ìlú ibi tó ń gbé bínú pé ó lè máa ṣe nǹkan tó ń ṣe yìí, máa kọ́ àwọn ọmọ wa against wa, wá dìjà. Gbogbo àwọn ọmọ tó ń kọ́ yẹn wọ́n wá support ẹ̀ against ọba ìlú wọn. Torí ó ti sọ fún wọn wípé àwọn ọba ìlú wọn wọ̀nyẹn wọ́n corrupt. Irú owó orí tí ò yẹ kí Mùsùlùmí máa san
mùsùlùmí náà ní gbogbo wọn o ṣùgbọ́n owó orí tí mùsùlùmí gbọ́dọ̀ máa san wọ́n mú àwọn èèyàn wọn san mú àwọn bàbá wa san and so on. So èèyàn burúkú ni yín, I fẹ́ get rid of you and replace you with people who know God truly. And who are the people who know God truly? The Fulani. The few Fulani tó wà ní láàrin wọn. So the Hausa's kingdoms were conquered. The Hausa kings were destroyed. And Fulani men tó jẹ́ pé wọ́n believe àti àwọn ọmọ wọ̀nyẹn believe pé àwọn wọ̀nyẹn mọ Quran dídí, wọ́n mọ ẹ̀sìn Islam dídí, wọ́n ní kán gbọ́ síbẹ̀ kán máa ṣèjọba fún wọn. Àwa Fúlàní bá ń ṣe ń ronú mọ̀ ń padà sí yìí, àwa Fúlàní òjò táṣẹ́rẹ́ náà láàrin wọn tọ́lọ́run gbé gbogbo ilẹ̀ Haúsá lé wa lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn. Àwa kọ́ la ṣe iṣẹ́ Ọlọ́run. Ronú sí wípé àwọn òyìnbó, àwọn Britain ti ronú sí wípé jọ́ta bá ń lọ, a gbọ́dọ̀ gbé Nàìjíríà ilé wọ àwọn kan tá ọkàn wa máa balẹ̀ pé ó máa jẹ́ ká máa rí tiwa jẹ́ ń bẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà, àwa la create ẹ̀, àwa gbọ́dọ̀ máa jẹ́ lọ láéláé ni. Àwọn tó máa ṣèjọba Nàìjíríà gbọ́dọ̀ jẹ́ àwọn tá a jẹ́ ká lè máa jẹ́ lọ láéláé. Àwọn ológun máa jẹ́ bí ẹrú yẹn, a friendly people. Àwọn Fúlàní yìí ni. Wọ́n ṣètò sí wá ṣètò sẹ́yìn, wọ́n yí gbogbo ẹ̀ po, wọ́n dàrú, wọ́n dà pọ̀. Wọ́n gbé Nàìjíríà lé wa lọ́wọ́ ní 1960. Wọ́n create a federation of 3 countries. Region tiwa wọ́n jẹ́ kó tóbi ju àwọn region méjèèjì papọ̀. Wọ́n ní population wa pọ̀ ju tiwọn. Therefore, àwa la wá jẹ́ ọ̀gá pátápátá nígbà tí òyìnbó máa lọ. Ọlọ́run ló ṣe wọ̀nyẹn, kì í ṣàwa Fúlàní la ṣe lágbára láti ṣe yẹn. Ọlọ́run ló ṣe yẹn, àwa Fúlàní àárí ni. Ṣùgbọ́n tó time tí Ọlọ́run fẹ́ kárí báyìí, kárí gbogbo nǹkan wọ̀nyí. Ọlọ́run gbé Hausa land lé wa lọ́wọ́. Ọlọ́run gbé Nàìjíríà lé wa lọ́wọ́. Ní homeland rẹ̀ àwọn bàbá tiwa wọ́n ṣètò homeland fún wa, gbogbo àwọn ènìyàn yòókù láyé. Àwa the only people, we are the only ethnic group who have no homeland of our own. But God wants to give us a homeland. So God has given us Nigeria. And so God has mandated, has authorized, has given us the permission to conquer Nigeria. Fortunately, gbogbo ilẹ̀ Nàìjíríà la wà káàkiri àwọn èèyàn wa tó ń da màlúù. Nǹkan tá a níìdì láti ṣe láti conquer Nàìjíríà ò pọ̀. Kò jọ wípé ká sọ àwọn darandaran wọ̀nyẹn, ká sọ wọ́n di jagunjagun. Tá a bá lè sọ wọ́n di jagunjagun, tá a lè rówó ká ra nǹkan ìjà fún wọn. Kó jẹ́ pé gbogbo Nàìjíríà náà ti ń jà sọ Nàìjíríà di tiwa. À wá fi ọ̀rọ̀ ẹ̀sìn, à fi support ẹ̀. À fi ọ̀rọ̀ ẹ̀sìn support ẹ̀ pé à ń jà fún Islam ni. Bọ̀ kì í ṣe Islam la rí àlè ń jà fún, à ń jà fún homeland wa ni. Ọlọ́run ti fún wa ní Nàìjíríà, ojú wa ti fọ́ tẹ́lẹ̀, ojú wa ò fọ́ mọ́, ojú wa ti là. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe pàdé wọ̀nyẹn nígbà tí Ọbásanjọ́ ń ṣe president in the beginning of this century. According to what we historians now know, in the year 2011, wọ́n ṣe ìpàdé kan ní wọ́n kó gbogbo nǹkan tó ń sọ yìí, wọ́n lọ sọ fún gbogbo àwọn Fúlàní
ní gbogbo West Africa wípé Nàìjíríà lọ́lọ́run fún wa eléyìí tẹ́ skátà káàkiri Nàìjíríà ló yẹ kí gbogbo yín máa wà ẹ múra láti wá sí Nàìjíríà ká gba Nàìjíríà. Ní the year 2011 wọ́n ṣe ìpàdé kan ní Burkina Faso, northern part of Burkina Faso. Ibẹ̀ ni wọ́n ti yan Buhari as the general tó máa bá wọn tó máa lead the conquest of Nigeria. But àwọn èèyàn wa wọn ò mọ̀, wọn ò understand. So gbogbo ìgbà 2012, 2013, 2014 táwọn politicians ti wá tán lọ ṣọ̀rẹ́ Buhari, wọn ò mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ wà nílẹ̀. Àwa tá a jẹ́ ènìyàn wọn tá a ṣe politician tá a fún wọn tá a ń bá wọn sọ̀rọ̀ tá a fẹ́ràn wọn. Àwa náà gbà wípé nǹkan dáadáa ni wọ́n ṣe ń gbà yẹn pé wọ́n lọ join pẹ̀lú Buhari yẹn. So nǹkan tí wọ́n plan nígbà wọn yẹn ló wá ń ṣẹlẹ̀. Well, under Buhari ìjà yẹn pọ̀ rẹpẹtẹ, ká pààyàn, ká kidnap èèyàn, ká gba owó rẹpẹtẹ lọ́wọ́ àwọn èèyàn as ransom and so on. Ó pọ̀ gan. For instance, àwọn ọmọ kan kó statistics jọ wọ́n níbi 29,000 people làwọn Fúlàní pa nílẹ̀ Yorùbá under Buhari. In the 80 years of the Buhari presidency. Tinubu tó jóun gan ló ràn wọ́n lọ́wọ́ tó jóun ló ràn Buhari lọ́wọ́. Buhari ti contest election ní 2003, 2007, 2011 tó fail kó tó di pé àwọn èèyàn ẹ̀ wá lọ yàn án ní generalissimo. Tinubu ló jẹ́ kó wọlé, kò sẹ́ni tí ò mọ̀ yẹn. Ńgbà tí Buhari lọ, wọ́n fẹ́ yẹ Tinubu sílẹ̀ sẹ́yìn, wọ́n fẹ́ fi another Fulani máa ṣe president Nàìjíríà lẹ́yìn Buhari. But Tinubu lágbára jù wọ́n lọ, gbọ́n jù wọ́n lọ, kò jẹ́ kán gbà kúrò lọ́wọ́ òun. Inú wọn ò tí ì dùn sí láti ìgbà yẹn. Kò tí ì dórí oyè as president. Kò tí ì dórí oyè as president nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí bu, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí lálàṣí ẹ̀, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí insult ẹ̀, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí threaten ẹ̀, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ fún wípé a máa ṣe Nigerian army kán máa gbàjọba lọ́wọ́ ẹ̀, a máa ṣe masses of people of the north tán máa ṣe revolution, tán máa ṣe a revolt against you and drive you off the presidential seat. They are still at it today. Ara ẹ̀ ni pé àwọn kan lọ plánù coup lára bí 15 of them. Wọ́n lè padà. Ẹnikẹ́ni tó bá jókòó sílé ẹ̀ tó ń gbọ́ wọ́n pààyàn ní Ọ̀wọ̀ léni, wọ́n pààyàn l'Ádó Èkìtì lọ́la, wọ́n pààyàn ní Kogi lọ́túnla, wọ́n pààyàn ní Ògbómọ̀ṣọ́ níjọ́ mẹ́rin èní, wọ́n pààyàn ní Ogun State lọ́rùn ní. Tó ń gbọ́ gbogbo ẹ̀ tó rò pé random is not random. It's an implementation of a plan of conquest of Nigeria. Wọ́n dẹ̀ lọ outside Nigeria. Wọ́n lọ wá àwọn terrorist group tó lè ràn wọ́n lọ́wọ́, especially ISIS. Àwọn wọ̀nyẹn wọ́n form alliance pẹ̀lú Boko Haram. Àwọn Fúlàní kọ́ ló form Boko Haram níbẹ̀rẹ̀, but wọ́n fọgbọ́n wọ́n fi dé ọ̀gá Boko Haram. Because they need anything to máa help wọn láti conquer Nigeria. Gbogbo ìsọkúsọ tó ń sọ nípa Tinubu títí dè ní ara pé àwa la ní Nàìjíríà,
Tinubu ò lè wá máa ṣe president Nàìjíríà, àwa la lè ṣe president Nàìjíríà, àwa lọ́lọ́run gbé Nàìjíríà lé lọ́wọ́, àwa la dẹ̀ fẹ́ ní. Therefore, we must get rid of Tinubu at all costs. So, ẹni tó bá rò pé òun ṣe politics, PDP lèmi, mi ò ṣe kinní kan, tó bá tinú ẹ̀ bá ń dùn pé àwọn Fúlàní bú Tinubu tán sọ burúkú nípa ẹ̀, tán lérí mọ́ tinú ẹ̀ ń dùn pé PDP ni, òun hurt Yorùbá nation ẹni. A nídìí láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọn ò ní padà lẹ́yìn Tinubu, wọn ò ní padà lẹ́yìn ẹ̀, wọn ò ní yé lálàṣẹ ẹ̀, wọn ò ní yé plan against ẹ̀. That's not going to happen. Wọn ò ní yé ṣe à ń pààyàn, à ń rèpò èèyàn, kì í ṣe pé wọ́n fẹ́ rèpò èèyàn, kì í ṣe rèpò. It's just to destroy the dignity and the morale of people. Wọ́n ṣe rèpò àwọn ìyàwó wọn, ìyá wọn, àbúrò wọn, ẹ̀gbọ́n wọn, and so on. It's a method of destroying the morale and the dignity and integrity of nations. Nǹkan tó ń lò fún nìyẹn. Kì í ṣe pé àwọn wá obìnrin láti bá sùn lásán. No. It is a method of destroying the dignity of a nation. A kó àwọn èèyàn lọ, a kó àwọn èèyàn wọnú igbó lọ, a béèrè hundreds of millions lọ́wọ́ àwọn èèyàn wọn, a gbọ́dọ̀ rí gbà ká tó kó wọn sílẹ̀, and so on. Owó tán máa fi bá wa jà ni wọ́n ń kó jọ. Kí Buhari dẹ̀ tó lọ kówó tó pọ̀ rẹpẹtẹ, ó kó fún wọn. Ó ṣe wọn tó lè ṣe ṣùgbọ́n kò ṣeé ṣe fún. Torí position tó ó lọ make a mistake, ó ṣe president. From the position of president, nǹkan tó lè ṣe ò pọ̀. But ìkan wà tó lè ṣe dáadáa, ìyẹn ni pé kó jí owó tó pọ̀ ní àpò Nàìjíríà kó kó fún àwọn Fúlàní tó ń fẹ́ bá wa jagun. Ó try, ó fẹ́ ṣe pé à ń ṣe a máa gba ilẹ̀ sétí omi káàkiri Nàìjíríà, a jẹ́ kínní kan, gbogbo àwọn tó wà ní National Assembly ò gbà fún, wọn jẹ́ kó ṣeé ṣe. A máa ṣòfin wípé ẹni tí wọ́n bá bí nílùú kan tó bá ti gbébẹ̀ lọ́dún márùn-ún, di citizen ibẹ̀ nìyẹn, ó lè ṣe councillor ńbẹ̀, ó lè ṣe representative ńbẹ̀. Àwọn èèyàn ò gbà fún. Ó ṣàǹdọ́gbọ̀n yẹn ṣáá, kò ṣeé ṣe. Títí ọdún mẹ́jọ ẹ̀ fi pé tó fi lọ. But ìkan wà tó ṣeé ṣe fún kówó púpọ̀. Ó kówó púpọ̀, ó kó fún àwọn Fúlàní. Owó yẹn wà lọ́wọ́ wọn, ó ń tì wọ́n. That means they can buy weapons. That means they can maintain groups of young people nínú igbó. Kán máa lọ kóúnjẹ fún wọn bẹ́ẹ̀. Kán máa ṣe wọ́n, kán ready láti bá àwọn ará ìlú yẹn jà. That is our situation. Ẹni tó bá rò pé àwọn Fúlàní kí ló ṣe wọ́n ṣe bí eléyìí, ó tọ́ yes, ó tọ́ Fúlàní ò ṣe bí eléyìí níbẹ̀rẹ̀, nígbà tí irú àwọn ìwà lọ́mọdé, àwọn Fúlàní, a máa rí Fúlàní tó máa ń dá màálù lọ sọ́nà oko wa, tá a máa bá màálù wọn ṣeré, tá a máa sọ fún wa pé ẹ̀yin ọmọ wọn, ẹ máa lọ sóko bàbá yín o, torí tí màálù bá lè yín á bá yín o, á dẹ̀ gbé yín ṣubú o. Àwọn Fúlàní ò kì í ṣe bí eléyìí ńgbà yẹn. The Fulani have now been indoctrinated into believing that God has given Nigeria to them and that it is their duty to conquer it. That it is God's mandate, is God's command that they should go forward and conquer Nigeria.
And what they would do to us, if they conquer us the way they have conquered Hausa people, we already can see. They've essentially destroyed the Hausa nation. Mo wà ní àkójọpọ̀ kan ní Èkó. A very high place Fulani man was sitting opposite to me. Ó ní àwa Yorùbá, especially àwa ọlọ́mọ̀wé Yorùbá, àwa aláṣẹ ń pariwo fún Hausa, pé kò sí Hausa nation mọ́, pé Hausa nation ti tán, pé language wọn nìkan ló kù. Tí a ò bá ṣọ́ra, ẹjọ́ náà máa dé, Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó dé. Táwọn Fúlàní máa sọ pé Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá mọ́. Nítorí náà mo ṣe sọ pé mò ń bá gbogbo Yorùbá sọ̀rọ̀ lénìí. Eléyìí ò kì í sọ̀rọ̀ pé a fẹ́ kúrò nínú Nàìjíríà nìkan. Yes, that's the final solution. A lè wà in the same country pẹ̀lú àwọn tí wọ́n sọ pé àfi tí wọ́n bá kọ́ńkà wa, tí wọ́n bá sọ wá dẹrú, tí wọ́n lọ wá mọ́lẹ̀ pátápátá. A lè ṣe é. Ṣùgbọ́n eléyìí tó yìí ṣe pàtàkì jù báyìí ni wípé ká defend ilẹ̀ wa. Ká defend ilẹ̀ wa. Nítorí náà mo fẹ́ bẹ̀ yín gbogbo ọmọ Yorùbá àti gbogbo bàbá Yorùbá, ẹ̀yin ọba wa, mo fẹ́ bẹ̀ yín. Darandaran màálù kan wá, ó fún mi ní màálù méjì, ó fún ìyàwó olórí, ó fún ní màálù kan, ó di mẹ́ta, Ọlọ́run máa bá wa sìn, àwọn máa bá a tọ́jú ẹ̀, ó di ọ̀rẹ́ wa, ibi tó bá wù ló lè lọ. Ẹ̀ ń gbé ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ nìyẹn o. Ẹ̀ ń gbé ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ nìyẹn. Mo repeat, ẹ̀ ń gbé ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ nìyẹn. Kí ni nǹkan tí àwọn Fúlàní ṣe ń bínú Sunday Igboho tó bọ́n ṣe ń bínú ẹ̀ yìí, tán ṣáà máa pariwo pé nípa ẹ̀? Mo ti kọ́ kí nínú ṣe mo ti ṣe wọn padà lẹ́yìn ẹ̀. Why? Ṣe rí Upper Ògùn tí Sunday Igboho ti wá, àwọn Fúlàní believe pé wọ́n ti gbabẹ̀ under that Seriki. Nǹkan tó bá wù wọ́n ni wọ́n dẹ̀ ń ṣe ń bẹ̀. Wọ́n believe pé that is one region of Yoruba land tí ó ti di tiwọn pátápátá. Torí kò sí nǹkan tí wọ́n lè ṣe ń bẹ̀. Wọ́n kidnap ọmọ dọ́tà ọba. Wọ́n gbé wọnú igbó lọ. Ọba wa lọ ń wá owó láti gba ọmọ ẹ̀ jáde. Then ìkan lára àwọn èèyàn wa tó kàwé lé abroad tó wálé pé wọ́n aṣoko abóròdé. Ó lọ ṣoko rẹpẹtẹ. Wọ́n wò pé orílẹ̀ wa Fúlàní lélẹ̀ ìtọ́ ọ̀gbẹ́ni wa ṣoko sí. Wọ́n pa sọnù. Ńgbà tán kidnap bàbá wa Olúfàlàyé kúrò lórí oko ẹ̀, wọ́n gbé wọnú igbó lọ fún bí ijọ́ bíi 4-5. Olúfàlàyé ń sọ fún mi wípé regularly níjọ́ 4-5 tó ń fi wà lọ́wọ́ wọn yẹn náà ń bèèrè lọ́wọ́ wọn pé, are you going to go back to that land to farm there? In short, that land belongs to us. You are farming there. And you want to go back there? So, mo fẹ́ kẹ́ mọ nǹkan táwọn Fúlàní ṣe o. They want to attack us until many of us disappear from the land. And the land belongs Fulani land. And that is already happening. Many Yoruba people tí ò kàn kì í jọ mọ̀wé, àwọn ọ̀mọ̀wé nìkan la rò pé ó ń sá kúrò Nàìjíríà
wọ́n lọ sí Amẹ́ríkà, lọ sí Britain, lọ sí Germany, lọ sí àwòtọ́ nìyẹn. But ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àgbẹ̀ wa ló jẹ́ pé wọ́n kọ́ ọmọ kóyàwó wọn, wọ́n á sá lọ sí Benin lọ́dọ̀ àwọn èèyàn wọn tó wà ní Benin Republic ní Togo kankan. Ojoojúmọ́ ni wọ́n ń dé láti ilé. Yoruba land is breaking up. But we can defend ourselves. And message mi ní ọ̀sán yìí nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á defend ilẹ̀ wa. Ẹ má jẹ́ ká sọ pé a fi sílẹ̀ fún President of Nigeria nìkan. Position tó wà kò jẹ́ kó lè ṣe àwọn kinní kan. Ẹ jẹ́ ká wa tá a wà nílé, ẹ jẹ́ ká ṣe nǹkan tí òun ò gbúdọ̀ ṣe wọ̀nyẹn. President of Nigeria ò lè sọ pé I'm going to defend my own people, my own homeland. Kò ṣeé ṣe, we are civilized people. No Yoruba president of Nigeria can say I'm going to defend Yoruba land. It cannot happen. So ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ pé ẹ jẹ́ ká yé bínú sí Tinubu pé kò take action láti defend wa. Ẹ jẹ́ kí gbogbo wa ká take action láti defend ilẹ̀ wa. Àwọn ọmọ wa ready láti defend ilẹ̀ wa. Ó dáadáa, nọ́mbà yẹn tiẹ̀ wá ń pọ̀ sí ní rẹpẹtẹ. We need the help of our people. Kán bá lè ṣe. Wọ́n ready láti ṣe. Àwa ò fẹ́ báyàn kankan jà, àwa Yorùbá fẹ́ báyàn kankan jà. Ṣùgbọ́n tá a bá jà láti defend ilẹ̀ wa ni. Kì í ṣe fẹ́ cross river Niger ká lọ sí north ká lọ wá máa gba ilẹ̀ north lọ́wọ́ anybody. No. Àwa ò need gbogbo wọn yẹn. Eléyìí tí Ọlọ́run fún wa ó tó wa. Ṣùgbọ́n eléyìí tí Ọlọ́run fún wa yẹn ẹ má jẹ́ kán gbà lọ́wọ́ wa. Ẹ jẹ́ kí gbogbo wa ká resolve láti ní ìlọ. Kí ni mo mean by pé sí nǹkan tá a máa fi defend àwọn ilẹ̀ wa? Mo mean wípé a ní owó, a ní resources, therefore a ní nǹkan ìjà. A lè ní kí president tó jẹ́ Yorùbá kó wá lọ máa ra nǹkan ìjà fún wa. Ìyẹn kò mọ bí orúkọ Yorùbá ṣe tóbi tó láyé ni. Táráyé bá gbọ́ across the world pé ọmọ Yorùbá tó ń ṣe president Nàìjíríà ó lọ ń ra nǹkan ìjà fún àwọn èèyàn ẹ̀ á yà wọ́n lẹ́nu gan-an ni. How they affect image Yorùbá in the world. He cannot do it. Ẹ jẹ́ kí àwọn tó rí jẹ tó rí mu láàrin wa, ẹ jẹ́ ká ṣètò. Nǹkan tí mo dẹ̀ propose ni wípé state by state, ẹ má jẹ́ ká ṣe ní gbọ́nrangandan gbogbo ilẹ̀ Yorùbá rárá ìyẹn á difficult láti ṣe. Ẹ jẹ́ kó jẹ́ state by state. Àwa bíi mẹ́ta mẹ́rin kan dìde. À á dá àkáǹtì sílẹ̀ fún Ogun State. À á dá àkáǹtì sílẹ̀ fún Lagos State. À á dá àkáǹtì sílẹ̀ fún Ọ̀ṣun State. À á dá àkáǹtì sílẹ̀ fún Ondo State. À á dá àkáǹtì sílẹ̀ fún Èkìtì State. À á dá àkáǹtì sílẹ̀ fún Ọ̀ṣun State. À á dá àkáǹtì sílẹ̀ náà fún Kwara State and for Kogi State. Although a mọ̀ wípé àwọn alàgbà abẹ wọn ò ní fún wọn lówó, but lówó eléyìí tá a bá rí gbà ní state mẹ́fẹ̀ẹ̀fà ti ìsàlẹ̀ yẹn à á lọ san sí àkáǹtì àwọn Kwara àti Kogi káwọn náà bá lè rí nǹkan defend ilẹ̀ wọn. Kogi is in very serious danger. There is an area of Kogi where there are minerals.
tó jẹ́ pé àwọn Fúlàní ti gbà á. Èèyàn kan ti wá dá cement factory sílẹ̀ síbẹ̀ tó jẹ́ pé àwọn Fúlàní ló ń kó wọlé. Ẹ dìde ọmọ Yorùbá, owó wà nílẹ̀ Yorùbá, ṣe pé owó ò sí. Ṣe ni ọ̀rọ̀ náà ò yé wa dáadáa. Òun ni mo ṣe ní kí n sọ kó yé wa dáadáa ní lénìí. Owó wà lọ́wọ́ wa. Ó wà lọ́wọ́ àwọn professionals wa. Ó wà lọ́wọ́ àwọn tó ṣe successful politics láàrin wa. Ó wà lọ́wọ́ àwọn èèyàn wa tó wà ní Senate, tó wà ní House of Rep. Ó wà lọ́wọ́ àwọn èèyàn wa tó ti wà nírú position wọ̀nyẹn tẹ́lẹ̀ rí. Ó wà lọ́wọ́ àwọn èèyàn wa tó ṣe gómìnà rí. Ó wà lọ́wọ́ àwọn èèyàn, ó wà lọ́wọ́ àwọn gómìnà wa tòní. Àwọn náà là ń ṣe fún. Àwọn là ń ṣe fún. Àwọn ọmọ tó ń sọ pé àwọn ready láti defend ilẹ̀ wa, àwọn là ń ṣe fún. Ẹ jẹ́ kí gbogbo wa make up mind wa pé tí wọ́n bá dá àkáǹtì yẹn sílẹ̀ ní state wa, àwa máa mówó sí i. Káwọn ọmọ wa tó wà ní state yẹn tán ti volunteer pé wọ́n máa defend state wọn, kán bá lè rí ní nǹkan ìjà tán máa fi jà. Paríparí ẹ̀ mọ́ wà fẹ́ sọ láti orí oko dórí oko, láti ìletò dé ìletò. Ẹ ṣèpàdé ní orí oko, ẹ ṣèpàdé ní every ìletò nílẹ̀ Yorùbá, ẹ ṣèpàdé ní ìlú àti ìlú ńlá àti ìlú kékeré. Ẹ decide bẹ́ẹ̀ ṣe fẹ́ defend ìlú yín. Ọ̀nà wo làwọn Fúlàní ń gbà wọ ìlú yìí? Kí la ṣe lè dí ọ̀nà yẹn kán má ráyè wọ̀ mọ́? Kì í ṣe dandan a fẹ́ pààyàn, àní àwa Yorùbá a fẹ́ shed blood, but just to prevent them from taking over our land. Mo bẹ̀ yín ẹ̀yin sàmọ́rí wa, ẹ̀yin tí Ọlọ́run bùkún láàrin wa, ẹ jẹ́ ká pọwọ́pọ̀ ká defend ilẹ̀ wa o.